Àkùdédé wòyí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Ìròyìn tó ní ṣe pẹ̀lú Yorùbá Nation àti ti Biafra, oríṣiríṣi ìròyìn tó jàjà balẹ̀ tó jojú gbèsè tó sì tún jojú lówó ìròyìn òun náà la ṣe bẹ́ẹ̀ tá a máa mú wá fún wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 tá a wà yìí. Mo lójú tẹ fún òwá, ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa, etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Orúkọ oníròyìn kò fìgbà kan yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Tájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tàsìkò yìí. Àwọn agbébọn kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dẹ́mi ẹni tó jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Kebbi tán ti fi ìbọn já okùn ẹ̀mí rẹ̀ tán ti dá légbodò. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn mọ̀lẹ́bí kan tí wọ́n yan iṣẹ́ olè jíjà láàyò ní ìpínlẹ̀ ọ̀hún àti àwọn ọ̀daràn mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ orí adé àti àlùfáà ìjọ tó fi mọ́ àwọn olóṣèlú gbogbo ni wọ́n ti ya oníjìbìtì. Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n òun ló sọ èyí di mímọ̀. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn olùgbé ìlú Mọdákẹ́kẹ́ ni wọ́n ti fi ariwo bọnu báyìí tí wọ́n sì ti ń ké gbàjarè ìtàn tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti wá ojútùú sí ìkọlù èyí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe síra wọn káàkiri inú ìlú méjèèjì. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí àti àwọn míì. Àwọn agbébọn kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹni tó jẹ́ alága ìbílẹ̀ inú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kebbi. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bako Bala tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti ìjọba ìbílẹ̀ Sùúrù ní ìpínlẹ̀ Kebbi. Ó ní ìròyìn náà fi léde wípé àwọn agbébọn aṣekúpani tí wọ́n sọ pé wọ́n jẹ́ afurasí Fúlàní ajínigbé ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìbọn já okùn ẹ̀mí arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí ẹ tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Kebbi lórí ọ̀rọ̀ eré rédíò àti ti móhùnmáwòrán èyún Zaidu Bala tó fi sójú òpó ayélujára Facebook rẹ̀ lánàá òde yìí. Nínú àlàyé tó ṣe, ó sọ dímọ̀ wípé ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ rẹ̀ náà wọn láti padà sí. Ó ní ọ̀rọ̀ arákùnrin tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ti ìjọba ìbílẹ̀ Zuru ti ìpínlẹ̀ Kebbi pẹ̀lú bó ṣe ní àwọn agbésùmọ̀mí aṣekúpani náà ó ní wọ́n lọ rèé ká mọ́lẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì sọ pé wọ́n fẹ́ jí wọn gbé wọ inú igbó látàrí ìfàǹfà tí wọ́n ń ṣe láàrin ara wọn yìí. òun náà ló mú kí àwọn agbébọn náà kí wọ́n ṣe bẹ́ẹ̀ yin ìbọn lu arákùnrin yìí tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìkọlù èyí tí àwọn agbésùmọ̀mí ajínigbé náà tí wọ́n ṣe sí i. Gẹ́gẹ́ bí àlàyé tí arákùnrin náà tó fi tẹ̀síwájú, ó ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Nafiu Abubakar ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ní àwọn tí ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà tó sì sọ di mọ̀ pé láìpẹ́ yìí àwọn yóò fi ojú àwọn oníṣẹ́ ibi náà àwọn yóò fi hàn dé. Ọwọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ló ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn mọ̀lẹ́bí kan èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yan iṣẹ́ olè jíjà láàyò ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tẹ́ni tó jẹ́ akọgun fún àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo èyún Adétúnjì Adélẹ́yẹ tó ṣe fún àwọn oníròyìn lólùlù ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ ní agbègbè Alágbàká. Ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé pẹ̀lú akitiyan àti ìgbáradì àti wàhálà àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo níṣẹ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ mú àwọn oríṣiríṣi ọ̀daràn nínú ètò tí a ti wípé ó ní àwọn mọ̀lẹ́bí kan wà tí ọwọ́ pálábá wọn tó ṣẹ́gi lásìkò tí ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣe àbẹ̀wò tí wọ́n sì ń ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ káàkiri àwọn ìlú tó wà nínú ìpínlẹ̀ ọ̀hún. Nínú àlàyé tó ṣe, ó ní nínú àwọn tí ọwọ́ bà ó ní àti rí baálé ilé kan
àti ìyàwó rẹ̀ tó jẹ́ ìyálé ilé pẹ̀lú àwọn ọmọ wọn mẹ́ta tó já sí wípé iṣẹ́ táwọn yàn láàyò láti máa fi jẹun ó ní bí wọ́n ṣe máa ń fọ́ ilé onílé tó sì ní ọwọ́ pálábá wọn báyìí ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ́gi Akọgun Adétúnjì Adélẹ́yẹ kò ṣàìsọ di mímọ̀ wípé níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó ní ọwọ́ ba àwọn mẹ́sàn-án kan tó jẹ́ ajínigbé lásìkò tí wọ́n ń gbèrò láti jí àwọn ènìyàn kan gbé bẹ́ẹ̀ náà ló tún sọ di mímọ̀ wípé ní ìlú Àkókó níṣe ni àwọn tó fi páńpẹ́ òfin mú àwọn ọ̀daràn míì kò ṣàìsọ di mímọ̀ pé àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn náà ó ní wọ́n ń ṣiṣẹ́ wọn takuntakun tó sì já sí wípé gbogbo agbára wọn àti ipá wọn ni wọ́n ń sà láti jẹ́ kí àlàáfíà àti ètò ààbò tó péye kó wà káàkiri gbogbo ìpínlẹ̀ Ondo. Adétúnjì Adélẹ́yẹ wá tún ní àwọn fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé ohun gbogbo yóò padà rọrùn pàápàá jùlọ nípa ètò ààbò ní ìpínlẹ̀ Ondo torí pé àwọn ò káwọ́ gbéra àwọn sì fi gbogbo ìgbà àwọn fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Bákan náà ló tún sọ di mímọ̀ wípé ajínigbé kan tí ó pe orúkọ rẹ̀ ní Usman Abubakaru tó jẹ́ ẹni ọdún 28 ó ní ọwọ́ tún bà pẹ̀lú àwọn oníṣẹ́ láabi míì ní igbó ọba owó ní ìpínlẹ̀ Ondo náà tó sì ní gbogbo wọn làwọn ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò táwọn yóò sì fà wọ́n láwọn gbófinró lọ́wọ́ nínú tí wọ́n ti kọjú sílé ẹjọ́ lórí ẹ̀sùn èyí tí wọ́n fi ń kàn wọ́n ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ orí adé àti àlùfáà ìjọ tó fi mọ́ àwọn olóṣèlú ó ní wọ́n ti ya oníjìbìtì àti oníwàkuwà káàkiri ilé ayé báyìí. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ló ṣe bẹ́ẹ̀ tó sọ ọ̀rọ̀ náà jáde síta. Ọba Francis Alao tó jẹ́ Olúgbọ́n ti ilé Ìgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ó ti ṣe bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ náà jáde lásìkò tí àwọn ìjọ kan tí wọ́n ṣe àbẹ̀wò sí pẹ̀lú aṣáájú ìjọ C&S ìyún olùṣọ́ àgùntàn Emmanuel Alogbo tí wọ́n ṣe àbẹ̀wò sí orí adé náà láàfin rẹ̀ lásìkò tá báwọn oníròyìn sọ̀rọ̀ ibẹ̀ ni ọba Francis Alao ló ti wá sọ di mímọ̀ wípé nílẹ̀ yìí pàápàá jùlọ nílẹ̀ káàárọ̀ òjìrè àwọn orí adé àti àwọn tá a lè pè ní àlùfáà ẹni Ọlọ́run ó ní wọ́n ti jìn sọ́fìn ìwà burúkú àtèyí tí kò bá òfin Ọlọ́run mu ó ní ní tí oníkúlùkù wọn ó jẹ ó ní wọ́n ń wà wọn kò sì lè sọ òtítọ́ ọ̀rọ̀ níbi tó bá yẹ kí wọ́n ti sọ ó ní fún ìdí èyí mọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ sì jẹ́ olùṣọ́ àgùntàn ní inú ìjọ kọ̀ọ̀kan kẹ́ẹ̀yà olótìtọ́ àti olódodo ó ní látàrí àìsí òtítọ́ láàrin àwọn orí adé àti àwọn àlùfáà ìjọ pẹ̀lú àwọn olóṣèlú òun náà ló fà á tí gbogbo làásìgbò tó bá orílẹ̀-èdè Nàìjíríà tó fi di ẹ̀wù báyìí tí àlàbọ̀rùn rẹ̀ fi ṣe bẹ́ẹ̀ tó dẹ̀wù mọ́ wa ní ọrùn ó ní òun rọ olùṣọ́ àgùntàn gbogbo káàkiri ilẹ̀ yìí àti àwọn orí adé wípé ẹ jẹ́ ká ya olótìtọ́ ká sì jìnnà sí ìwà àjẹbánu èyí tó lè máa kó ẹrẹ̀ bá ipò tí èèyàn bá wà. Orí adé ọ̀hún Olúgbọ́n ti ilé Ìgbọ́n ọba Francis wọn ló sọ èyí di mímọ̀ tó sọ di mímọ̀ pé ìmọ̀ràn fún gbogbo àwọn orí adé àti àwọn àlùfáà ìjọ òní òun fi ṣe. Nípínlẹ̀ Ọ̀ṣun àwọn olùgbé ìlú Mọdákẹ́kẹ́ ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti wá ojútùú sí ìkọlù tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe fún wọn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àti ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọmọ ìlú Mọdákẹ́kẹ́ ìyún ọ̀jọ̀gbọ́n Peter Ọláwùní tó sọ di mímọ̀ ó ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn ó ní àwọn rí àwọn ọmọ gànfẹ́ tí wọn kò dín ní 17 tí wọ́n ṣe ìkọlù sí pátákó ẹlẹ́mọ̀ ètò ń kí àwọn ènìyàn káàbọ̀ sínú ìlú Mọdákẹ́kẹ́ tó sọ di mímọ̀ wípé pátákó ọ̀hún ló wà ní agbègbè tó pè ní Ọ̀bándé tó sì sọ di mímọ̀ pé àwọn ọmọ gànfẹ́ ọ̀hún ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá láti Mẹ́fìẹ́ ní Ilé Ifẹ̀ tí wọ́n sì wọ́ pátákó náà lulẹ̀ nínú ètò tí fẹ́ máa fa wàhálà àti làásìgbò láàrin ìlú méjèèjì. Ó tẹ̀síwájú pé gbogbo akitiyan àwọn làwọn ti sà láti bá ẹni tó jẹ́ orí adé Ilé Ifẹ̀ ìyún kábíyèsí Ògúnwùsì Ọ̀jájá kejì ìyún Ọọ̀ni ti Ilé Ifẹ̀
ní ọ̀rọ̀ papọ̀ láti wá ojútùú sí wàhálà náà kó tó di tí ó di yanpanyanrin. Ó ní gbogbo ẹ̀ ló sì tún já sí pàbó báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìpàdé ló tún ní àwọn ti ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè wá ojútùú sí wàhálà náà kó tó di ohun tí ó di tọrọ fọ́n kalẹ̀, tó sì sọ di mọ̀ pé tí bá a ṣe ń sọ̀rọ̀ tàbí kò ròyìn jọ gbogbo ọ̀rọ̀ náà àti ìpàdé ọ̀hún ó ní kò tí ì lójútùú nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ fún ilé Ifẹ̀ Development Board yún Lawrence Omidiora tó ń fi ọ̀rọ̀ náà tó ń fèsì lé lórí. Wọ́n ní lóòótọ́ àti lódodo ó ní àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n ní tí ò dáa àtẹ̀yí tí ò bójúmọ́ ó ní ká máa sọ wípé Ilé Ifẹ̀ ni àwọn ọmọ gànfẹ́ tí wọ́n bà nǹkan ìní àwọn ọmọ Dákẹ́kẹ́ jẹ́ ni wọ́n ti wá. Ó ní tá a bá wádìí wọn tí kò bá ṣe Ilé Ifẹ̀ ṣe mọ̀ pé wàhálà míì àti ọ̀ràn ni àtúnjọ ń fà lẹ́sẹ̀ yìí. Ó ní ó yẹ ká wádìí òdodo ká tó máa gbé èyí tí kò ń ṣe òtítọ́ ká tó máa gbé káàkiri nígbà tó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀. Ó ní pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n wu ìwà yìí ó ṣeé ṣe kó dájú wípé wọ́n rẹ́rò àwọn ìtàn ayé àtijọ́ nílò ètò jẹ́ àrọ́bá táwọn ọmọ òde òní tí wọ́n bá láàrin Ilé Ifẹ̀ àti Mọ̀dákẹ́kẹ́. Ó ní ogun àti wàhálà kọ́ òun ló lè tọ́nà tó wà nílẹ̀ yìí. Ó ní bí kì í ṣe pé kí ìlú méjèèjì àwọn èèyàn pàtàkì àti èèyàn jàǹkànjàǹkàn tó wà ní ìlú méjèèjì kí wọ́n jọ jókòó láti sọ ọ̀rọ̀. Èyí ló wà fà á tó wá ní à ń pè fún ìdásí láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ aláṣẹ àti olùdarí ìyún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà Adétúnjì Adélékè láti tètè bá wọn wá ojútùú sí ọ̀rọ̀ náà kó tó di pé yóò di yanpanyanrin láàrin ìlú méjèèjì tápọ̀ ò ní fẹ́ ká mọ́. Ẹ má wò wá níran o, ẹ dìde ìrànlọ́wọ́ fún wa. Àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Borno èyí tí omíyalé àgbàrá yọ ṣọ́ọ̀bù tó ti sọ wọ́n di aláìnílé lórí àti aláìní dúkìá kankan mọ́, àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi igbe náà bọnu. Látẹnu ẹni tó jẹ́ ààrẹ fún agboolé àwọn Yorùbá tó ń bẹ ní ìpínlẹ̀ Borno níṣe ni ìyún Saka Abiodun níṣe ni wọ́n ti ké gbàjarè fún gbogbo àwọn tó rí ṣẹ́gi ọ̀la fún láwùjọ láti tètè dìde ìrànlọ́wọ́ fún àwọn lórí bí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ti ṣeṣe bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ wọn di aláìní dúkìá àti aláìnílé lórí mọ́. Nínú àlàyé tí Saka Abiodun ṣe ó ní òjò àìrọ̀rọ̀dá èyí tó rọ̀ ní ìpínlẹ̀ Borno náà tó já sí wípé gbogbo ààyè kọ̀ọ̀kan ní ọwọ́jà òjò náà òde oníkòsàìdé ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá ní agboolé wọn tó já sí wípé ènìyàn tí kò dín ní 4,600 òní ó já sí pé ìṣẹ̀lẹ̀ náà kàn nínú àwọn ọmọ káàárọ̀ oòjíire ọ̀hún. Nínú àlàyé tó tún ṣe ó ní gbogbo àwọn ènìyàn yìí ó ní wọ́n jẹ́ oníṣẹ́ ọwọ́ nílò ìta ti rí ránṣọ jóníjóní àti fọganáísà fi mọ́ àwọn oníṣẹ́ ọwọ́ mìíràn tó sì já sí wípé gbogbo oníṣẹ́ wọn ó ní omi ti ṣe bẹ́ẹ̀ tó ti kó lọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ní òní nǹkan kan lórí mọ́ tó sì sọ di mímọ̀ pé aṣọ tẹ́lòmíì wọ̀ jáde nílé lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà fi ṣẹlẹ̀ ó ní bẹ ní ọrùn wọn títí di àsìkò yìí kò sóúnjẹ kò sómi mímu. Ó ní fún ìdí èyí a pè fún gbogbo ẹ̀yin tí orí ṣẹ́gi ọ̀la fún àti ìjọba lápapọ̀ pé kí ẹ dìde ìrànlọ́wọ́ fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire èyí tó wà ní ìpínlẹ̀ Borno náà láti tètè wá ojútùú sí ìṣòro omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó sọ dímọ̀ pé kò sí ilé ìgbé fún àwọn ènìyàn náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe àkójọpọ̀ rẹ̀ fún yín òun náà ni Àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá. Orúkọ mi kò ní yí padà, Àyànfẹ́ yìí náà ni. Ẹ má gbàgbé láti tún bá subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí ìròyìn ajá àbálẹ̀ gbọ́ látòrí ìkànnì àbílẹ̀ bàbá 1010 TV2. Àkùṣẹ́ látàárọ̀.